ọ̀jọ̀gbọ́n Banji Akintoye fi ipò adarí ẹgbẹ́ Ìlànà ọmọ Oòduà sílẹ̀. Olórí àwọn ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá ọ̀jọ̀gbọ́n Banji Akintoye ti fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹgbẹ́ Ìlànà ọmọ Oòduà. Akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Ìlànà ọmọ Oòduà ọ̀mọ̀wé Túndé Hamsat ló fìdí ìròyìn yìí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sáwọn oníròyìn lórí ẹ̀rọ ayélujára lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejìlá ọdún 2022. Bàbá náà pàápàá ti fìdí ìròyìn yìí múlẹ̀. Ó ní fúnra òun lòun kọ̀wé fipò adarí ẹgbẹ́ ńlá ọ̀hún sílẹ̀ nígbà tí àgbà dé sára. Aláròyé gbọ́ pé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ìyẹn ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2022 yìí gan-an ni bàbá náà ti kọ̀wé fipò sílẹ̀. Ó kàn jẹ́ pé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí lọ̀mọ̀wé Hamsat tí í ṣe akọ̀wé ẹgbẹ́ náà tó fi ẹ̀dà lẹ́tà ọ̀hún ṣọwọ́ sáwọn oníròyìn ni. Ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran ni wọ́n fi ṣe adarí ẹgbẹ́ Ìlànà ọmọ Oòduà báyìí. Adéníran yìí ni igbákejì ọ̀jọ̀gbọ́n Akintoye tẹ́lẹ̀ kó tó di pé bàbá náà kọ̀wé fipò sílẹ̀ nígbà tí àìgbọ́ra ẹni yé kan bẹ́ sílẹ̀ láàrin wọn. Nínú lẹ́tà tí bàbá kọ sí olórí ẹgbẹ́ tuntun ọ̀hún ló ti ṣàlàyé pé inú mi dùn pé ìwọ Wálé Adéníran ló súnmọ́ mi jù nínú ẹgbẹ́ yìí. Ó mọ̀ pé ó ti lé lọ́dún kan báyìí tí mo ti ń sọ pé agbára mi kò fẹ́ gbé àwọn wàhálà tó rọ̀ mọ́ ipò yìí mọ́, pàápàá nígbà tó jẹ́ pé èmi náà ni mò ń ṣíwájú wàhálà ọ̀rọ̀ ìjà òmìnira ilẹ̀ Oòduà tí kò sì rọrùn fún mi láti máa ṣiṣẹ́ méjèèjì papọ̀ mọ́. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ̀nyín.